mo kí gbogbo ọmọ Yorùbá ní tilé toko. Mo kí wa wípé a kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ aládé. Oòduà gbè wá o kò ní bí ọ̀dàlẹ̀ lágbára Elédùmarè. Èmi ọmọ yín náà ni àbúrò yín. Arólé ọmọ bàbá tẹ́ntẹ́n. Olúmike Ọbalọ́lá JP. Lórí ètò tí a ti sọ fún yín. Ètò ẹgbà yíyẹ̀wò ẹ bá wa dá sí. Ó ní fídíò kan tí mo fẹ́ mú wá. Mo gba information kan láàárọ̀ yìí. Bí mo ṣe ń jí, kọ́ọ̀lù yẹn ló wọlé tọ̀ mí. Wọ́n jẹ́ kó yé mi wípé bàbá àrólé wọ́n fẹ́ ṣe níṣe ọ̀rọ̀ nípa protest tó ń bọ̀ ni o. Wọ́n ní wọ́n fẹ́ ṣe níṣe wípé kì í ṣe Èkó nìkan ni wọ́n ti fẹ́ gbé ọ̀rọ̀ jáde o. Pé mo tún máa rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n tún máa fẹ́ pariwo pé l'Ogun State ní Ọ̀yọ́ State pé àwọn àgbà àyà kan nílẹ̀ Yorùbá wọ́n ti ń ṣiṣẹ́ fọwọ́ kanra wọn. Torí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ mú fídíò méjì jáde. Torí pé wá pàdé mi kájọjà mò ń bọ̀ kájọjà ó ní nǹkan tí àwọn méjèèjì jọ gbójúlé. Àwọn kan sọ wípé a ò gbọ́dọ̀ jáde tá bá jáde gẹ̀dẹ̀gbé agbiná. Àwa akọ́dẹ̀ ń sọ wípé tá bá jáde àwa ò bá ti jà jáde. Peaceful protest ni wọ́n la pè é láti fi ẹ̀rúnú wa hàn wípé ohun tó ṣe wá yìí ó ti lágbára jù. Àwọn tí ó dẹ̀ gbé peaceful protest yìí lọ́wọ́ wọ́n jẹ́ kó yé wa wípé tí a bá jáde tí ẹ̀yin náà bá ṣe bẹ́ẹ̀ tí ẹ bá sọ pé ẹ fẹ́ kọjú ìjà sí wa wọ́n ní wọ́n ló ṣeé ṣe o kó jẹ́ pé òbí mìíràn ló máa bá yín tọ́mọ yín nítorí pé wọ́n ní wọ́n ti rí gbogbo ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá ní ìrí wípé ìmọ̀tara ẹni nìkan òun ló pọ̀ jù nínú gbogbo yín. Wọ́n ní kẹ́ máa múra o. Wọ́n ní àwọn náà wọ́n múra yín lọ́wọ́. Ṣùgbọ́n tí ẹ bá lè gbà kí protest yìí ó lọ bó ṣe yẹ kó lọ wọ́n lẹ́yìn náà ní ìgbádùn ayérayé o. Àwọn ọmọ yín wọ́n á gbádùn títí dọjọ́ ikú wọn. Kò ní sí ìpayín kékeré fún wọn mọ́. Kò ní sẹ́ni tó máa jí wọn gbé mọ́. Ẹ wà lókè òkú ọkọ̀ yín á balẹ̀ lórí àwọn ọmọ yín nílé. Tí ẹ bá lè jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀. Àtòrò tẹ́ fẹ́ mú jáde àtàwọn jàǹdùkú tẹ́ fẹ́ rán síta sí wa. Tí ẹ bá lè jẹ́ kí gbogbo wa kájọ fi ọwọ́ sowọ́pọ̀. Wọ́n ní ìbá dára o kí ẹ fi ìwà jàǹdùkú tí ẹ̀yin olóṣèlú tẹ́lẹ̀ fẹ́ wù láàrin wa. Wọ́n ní ìbá dára kí ẹ fi ilẹ̀ o kí ẹ jẹ́ kí gbogbo wa ó jọ fi ọwọ́ sowọ́pọ̀. Bí ìgbà ẹ̀kẹ́ ṣe ń fọwọ́ tilé tí ìgbà aláàmú ń fọwọ́ ti ògiri kí ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kí àwọn ọmọ wa bá lè ní ọjọ́ ọ̀la. Ṣebí ẹ gbọ́ Donald Trump tó jẹ́ former president ìlú Amẹ́ríkà ṣebẹ́yìn náà rí pé ó ti fòun léde. Ṣebí ẹ rí pé Donald Trump náà ti sọ̀rọ̀. Trump ti sọ̀rọ̀ ó ní ká jáde ó ní ká exercise right wa pé ìjọba Nàìjíríà ò gbọdọ̀ gba right wa lọ́wọ́ wa. Ó lè máa yà yín lẹ́nu pé ṣebí Yorùbá nation ni mò ń pariwo
Nàìjíríà ṣe ń jẹ gàba lómi lórí. Nàìjíríà ṣe ń jẹ gàba lórí àwọn ènìyàn mi. Nàìjíríà ti sọra ẹ̀ di Fáráò. Nàìjíríà ti sọra ẹ̀ di Egypt mọ́ wa lọ́wọ́. So fún díẹ̀ yìí, gbogbo wa lọ̀rọ̀ tó wà nílẹ̀ ìkan o. Gbogbo wa la gbọ́dọ̀ dìde. Gbogbo wa la gbọ́dọ̀ múra. So fún díẹ̀ yìí, mo rọ̀ gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá. Mo rọ̀ gbogbo ẹ̀yin akọni pátápátá nílẹ̀ Yorùbá. Ẹ dìde o. Ẹ jẹ́ a jọ fọwọ́sowọ́pọ̀. Àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Nàìjíríà tí wọ́n lọ fẹ́ jáde fún protest. Wọn ò jáde ní ìjáde wípé wọ́n fẹ́ dàlú o. Wọn ò dẹ̀ jáde ní ìjáde wípé wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ Tinubu. Ṣùgbọ́n wọ́n jáde ní ìjáde wípé wọ́n fẹ́ ìjọba tó dára, tó máa lè pèsè ààbò fún ẹ̀mí àti dúkìá, tó máa lè pèsè iṣẹ́ fáwọn brothers and sisters wa, tó máa lè máa fún àwọn arúgbó wa lóúnjẹ, tó máa lè máa fún àwọn arúgbó wa lówó, tó lè máa kẹ́tà fáwọn ọmọ aláìníyá aláìní bàbá, tí wọ́n lè máa kẹ́tà fáwọn ọ̀dọ́ tí ò níṣẹ́, tí wọ́n lè ra nǹkan amáyédẹrùn sí àwọn hospitals wa gbogbo. Ohun tá à ń kéde lé lórí nìyẹn. Àwọn nǹkan tí a sọ pé a fẹ́ nìyẹn. Torí pé kẹ́ má lọ fi ọwọ́ ara yín fa ohun tí ò tọ́. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń gbé fídíò káàkiri wípé wọ́n fẹ́ bà ìlú Èkó jẹ́ ni, wọ́n fẹ́ ṣe bá ni. Ẹ̀yin náà ẹ bá wa jáde. Ẹ ṣe fídíò pé kí ìjọba kí wọ́n má ṣe yin ìbọn lu anybody ní protest yìí. Kí wọ́n má sọ pé wọ́n fẹ́ pààyàn ní protest tó ń bọ̀ yìí. Torí mo mọ̀ pé wọ́n ti gbẹ́bọ, gbogbo nǹkan ni wọ́n ti ṣe. Ṣùgbọ́n ẹbọ tó ń gbé kò ran protest tó ń bọ̀. Ètùtù tí wọ́n ṣe kò ran protest tó ń bọ̀. Àfi tó bá wu Olúwa nínú àánú rẹ̀ ló lè sọ pé protest yìí ò ní wáyé. Tó bá kọ̀ wu Olódùmarè wípé ó dáa, bẹ́ẹ̀ yóò ti rí ọ̀nà àbáyọ kan tó wò pé ó máa favor àwa tá a fẹ́ pariwo, tá a fẹ́ jáde síta tó lè fi dá protest yìí dúró. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, protest yìí máa wáyé o. Mo dẹ̀ fẹ́ kí ẹ jẹ́ kí gbogbo wa kí ẹ jẹ́ ká múra, kí ẹ jẹ́ ká gbáradì láwa tá a bá fẹ́ jáde. Ẹ jẹ́ amúra, ẹ jẹ́ agbáradì dáadáa. Mo bẹ̀ wá, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ bá mi wo fídíò yìí. Tell Oro, protest Yoro. Tell political egunguns to be careful. Make them no go jam the train of hungry and angry protesters on the highway. Remember, hunger knows no tribe or religion. Labalaba Oro kan tó bá sì dìgbò lu ẹ̀gún ebi, aṣọ rẹ̀ yóò yá ni o. Inform those who dictate dates of political Oro. Tell those who pays the piper. Sound the alarm in all corridors of power. This protest we hold. Tell the gods that we know pé èèyàn ní bẹ lẹ́yìn Oro tó rò fi ń ké o. Tell the man behind the masks that is also a victim. A bottle of schnapps now costs double. Eshu worshippers now manage the quantity of oil they pour on him. The gods are victims too. Remember how they used you during the election to scare and stop voters, but they can't use you to stop hunger. After the election, when your veils were lifted and the little naira given to you was swallowed up by inflation, you were the first to shout, "Ah, ebi ń pa wá o." Tell the man behind the mask not to forget that hunger is dealing with him and his family too. Oro doesn't have a special market where they buy things cheaper. Ebi jọ ń pa gbogbo wa ni o. Ẹ̀yin Oro olóṣèlú, ẹ má torí àtẹnujẹ ba ìṣẹ̀ṣe jẹ́. You are also a victim of hunger caused by bad governance. Tell Oro, this protest we hold. Yóò máa lẹ́yìn,
ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá Adébáyọ̀ Fáálé ti ṣe kọ́ nínú fíìmù kan tá a mọ̀ sí Sáwóró Idẹ ó ti ń lẹ́yìn bọ̀ báyìí ó ń rúgbó bọ̀ lóní gidi lóní kàràkàkàkàkàkàkà mo gbọ́ wípé wọ́n ní Lagos State Government wọ́n fẹ́ bẹ̀rẹ̀ orò àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ máa bọ̀ wá àwa gan wà fẹ́ràn ẹ̀ àbí àwọn fans mi send message sí mi wọ́n tún sọ mi Lagos State Government ẹ fẹ́ bẹ̀rẹ̀ orò lọ́jọ́ protest lọ́sàn gangan òru ni wọ́n máa ń ṣòro protest ló lọ́sàn by the time táwọn protesters bá deal pẹ̀lú orò ìgbà yẹn ni orò máa pariwo orò lọ́wọ́ 2x2 yes lọ́wọ́ 2x2 ẹ máa pariwo orò. Let me tell you one thing that you don't understand. Bóyá rò pé fools ni wá, bóyá rò pé orí wa ò pé, àbí pé ìwé tá a kà ó yí wa lórí àbí nǹkan mi. According to Augustine Conte of 1837, nínú sociology, tẹ́ ẹ bá mọ̀ nǹkan tí wọ́n ń pè ní sociology. Sociology is talking about the science of the society. And for you to have a better society, we have two types of society. We have the sane society and we have the insane society. Mi ò wá mọ̀ ètí Nàìjíríà jẹ́nu méjèèjì. Àmọ́ ibi ìbílẹ̀ ti máa mọ̀ ibi tí Nàìjíríà jẹ́nu méjèèjì. When we talk about the sane society, the science of society, for which to have a society, we must have the cultural activities, political activities, religious activities, economical activities, and so on and so forth. Tó jẹ́ wípé wọ́n ṣe dáadáa àwọn èèyàn ní sane society. Ibi tí cultural activities ò ti ṣe dáadáa, tí political ò ti ṣe dáadáa, tí economical ò ti ṣe dáadáa, tí religious ò ti ṣe dáadáa, ìyẹn ni wọ́n ń pè ní insane society. Do you understand? So nísìnyí tí political ti fail, tí economical wa ti fail, ẹ wá fẹ́ lo cultural activities tó ń jẹ́ pé orò is part of it. Our mode of dressing, mode of eating, our ancestors, they are part of the cultural activities. Ẹ wá fẹ́ lò yẹn láti fi cover failure political and economical activities in. That is a big slap. That is a big slap. I will never disrespect Asiwaju Bola Ahmed Tinubu because the man is old to be my grandfather. I am a well-cultured Yoruba boy. So me ò ní ever disrespect àgbàlagbà. But one thing is this, respect is reciprocal. When the federal government gives the whole youth of Nigeria respect, we will give you the same respect. But they about disrespect you, our government disrespecting. The protest that is about to start, if a one ni wọ́n pè sọ wípé a fẹ́ wá jagun. It is a peace talk. Carry your placard. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin náà ẹ gbọ́, ẹ má lò láti fi dànkan rú, ẹ má lò láti fi bànkan jẹ́. The only thing ni pé tá a bá rorò lọ́sàn gangan, a lè logi 2x2 láti lè fọ́ orí orò. Ìgbà yẹn lóró máa pariwo oró. Yes. Yes. Because with the way things is going in this country, ẹ fẹ́ jẹ́ ká ya wèrè, ẹ fẹ́ dà wá lórí rú. Now, based on the news I heard this morning, Nigeria is the 10th position lórí list àwọn tó ń jápa, and we were told that 169 million Nigeria ni wọ́n ṣe dáadáa outside Nigeria tí wọ́n dẹ̀ send owó wá sórílẹ̀-èdè Nigeria. Ìgbà tí wọ́n calculate owó táwọn ọmọ Nigeria outside Nigeria tí wọ́n send wá sórílẹ̀-èdè Nigeria, over $100 billion ni wọ́n ti send sórílẹ̀-èdè Nigeria. Ṣebí iṣẹ́ ló ń ṣe bẹ́ẹ̀, ṣe bó rọrùn fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Tọ̀tọ̀ yín ni pé kẹ́ ẹ ṣàbàyè wà jẹ́ kẹ́ ẹ pa wá, kẹ́ wọ́n ti sọ ẹ ti rógo wa àbí arógo ṣáájú ológo lẹ́yìn politician Nàìjíríà, ẹ fẹ́ wá pa ògo wa, ẹ fẹ́ banú ògo wa jẹ́, ká ṣẹrú yín ká tún ṣẹrú àwọn ọmọ yín, kò ní ever possible. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ said something. Kí ni bàbá sọ? Bàbá sọ wípé tó bá tó àsìkò kan àwa la máa gbára wa sílẹ̀. Àsìkò yẹn dẹ̀ ló ti tó yìí, ó ti tó lóní gidi. Thanks to the TUC tẹ́ ẹ lọ sọ́gbà àwọn ọlọ́pàá wípé protest yìí peace protest ni, kí wọ́n máa hàmù wa, àwa náà dẹ̀ ní hàmù wọn. Yes, this is Nigeria. Nigeria ni wọ́n ń pè bí. We can't be suffering every time. We can't. Yes, we can't be suffering. Yes, ìgbà tí elégbò yín tó ń jẹ ṣinṣin kò sẹ́ni tó gbọ́. Àbí ìgbà tí eṣinṣin yín jẹ légbò kò sẹ́ni tó gbọ́. Ìgbà tí elégbò yín wá fẹ́ máa jẹ ṣinṣin, tá a fẹ́ máa jẹ yín sìn, lẹ́yìn wá fẹ́ máa pariwo. Baba Asiwaju Bola Ahmed Tinubu, during your period as well, you know, protest based on what you said on the news. Tí mo gbọ́ news láàárọ̀ yìí ni pé ẹ protest àmọ́ kì í ṣe fàákájà. Ìwọ̀n tá a fi wọ́n, tẹ́yìn náà fi wọ́n fún wa gbà yẹn, làwa náà máa fi wọ́n fún yín. Àwa náà ò ní ṣe protest fàákájà. The EndSARS protest tó ṣẹlẹ̀ nígbà yẹn, ẹ rántí wípé oúnjẹ ṣì wà ń ta,
owó wà níta táwọn èèyàn fẹ́ ná but this time around ó máa le díẹ̀ kò sówó kò sóúnjẹ hardship everywhere people will get mad and with the look of things if the government did not do the needful at the right time, I tell you sir, I tell you ma, we are working close to the principles of genocide. Do you remember what happened between the Hutu and the Tutsi? Yes, ṣé ẹ rántí ní Rwanda. Ṣé ẹ rántí àmọ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn má bàa ṣẹlẹ̀. My amiable president Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọlódé do the needful with your what's it called, the cabinet. What is the essence of the cabals? Kí ni establishment àwọn cabals? Ṣé fẹ́ pa wá ni? Ṣé fẹ́ pa wá ni? Èèyàn máa lọ school kò ní ríṣẹ́. Iṣẹ́ tó nǹkan tó yẹ kó o tún ṣe one or two things láti sọ wípé yes o gádà rẹ bíi pé kọ́ gbà ẹ́ pa ni nígbà tó bá ti wọ mọ́tò tó ọmọ ẹṣẹ́ wo la ṣẹ̀yẹ́ yẹn ló ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀jọ́ a lè ṣerú yìí ká tún ṣerú àwọn ọmọ yìí. Yaya Bello tó lọ san 8.2 billion naira fọmọ in advance owó school ta ló sọ fún pọmọ yẹn máa ṣoríire ta ló sọ bẹ́ẹ̀ fún the resources of the whole Nigerians ẹ̀yin máa kó sápò ara yín. This is the time we want liberation, we want peace. Yes, in Nigeria we want peace in Nigeria. Thank you very much. Yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàntí ele. I advise the Nigerian youths to protest on 1st of August for their own good. Do not listen to Tinubu. The Nigerian government want to take away the right of protesting from the citizens of Nigeria. I feel sorry for Nigerian youths. I wish them the best on this protest. Nigerians have to change. I advise the Nigerian youths to protest on 1st of August for their own good. Do not listen to Tinubu. The Nigerian government want to take away the right of protesting from the citizens of Nigeria. I feel sorry for Nigerian youths. I wish them the best on this protest. Nigerians have to change. All our youths them come they do yahoo. Politicians set all of them na yahoo. Our government system set na yahoo. The promise employment, like a can't be the employment, so the promise us work. Okada be the work. Insecurity, 9 day our land. Our hospital, they don't get facilities. Yes, yes. Our naira home, you don't fall your kata. Yes, yes. Inflation everywhere, no solution. Yeah, politician promise you something, no big dividend. During campaign time, then go carry everybody along. When them win up for their family, then go leave you behind. When them win up for their body, then go put you backyard. Then they lie on them, they lie, yo, oh, oh, oh. Then they lie for federal, oh. Then they lie on them, they lie for state level. Then they lie for community. It don't be time to change our mindset, oh. To build a great nation for our children to come. Amen. To build a better Nigeria for everybody. Amen. To build a better Nigeria for everybody. Amen. We want a good leader, we go there selfless. Amen. Not be leader, we go there do things careless. Amen. Even with Nigerians, we need to be good citizens. Amen. We don't want idiots and tribalists. Amen. It's all about good governance, not the politics. Amen. Baba God help us live with Peter Shibodis. What we want now good governance, not be a leadership. Tackle anybody!
failure làṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ́. failure lẹ́jẹ́ sà ẹni tó bá mọ nọ́mbà wọn kò sọ fún wọn pé èmi tákù ẹnìbọdì sọ pé failure nínú yín nítorí ẹ̀ lẹ́sẹ̀ ń ṣubú ṣeré. minimum wage tẹ́ ẹ̀ lè fowó kún gbogbo àwọn olòṣì senator àti house assembly ṣe lè fún ọ ní 100,000 nítorí Idris tó kọ orin tòótọ́ ló kọ failure ní sà. nígbà tẹ́ ti mọ̀ pé ìjọba Buhari ò ní da ẹ wá mú wá ẹ sọ pé òun ló da òun ló lè ṣe ó lo ọdún mẹ́jọ ó lọ yá 73 trillion láì ṣe kankan failure lẹ́yìn náà sà. You are a failure. Tinubu is a failure. Buhari is a failure. All the senators tó wà níbẹ̀ gbogbo yín failure ní nítorí pé kí ni ó lè àti ìmọ̀tẹ́rẹ́ nìkan ní gbogbo yín. a lérò pé bóyá gbà tí Tinubu kò ní president Tinubu nígbà tá a lérò pé nígbà tí Buhari tó kò ní president a lérò pé Tinubu lè ṣe ni ẹ wá pín ọdún kan ẹ wá ń ṣubú bẹ́ẹ̀ tọ́nà lálùwò ẹ wá ní dọ̀bálẹ́dẹ̀ òfowó failure nìyí tẹ́ ẹ̀ bá kí ṣe failure ọdún kan ẹ ti lọ yá owó tó jówó lọ tó bá ìyá gbogbo ọmọ Nàìjíríà òyìnbó kò máa sọ̀rọ̀ láti gbogbo Nàìjíríà ni wọ́n á lọ ti fi gbogbo ayáwó. ẹni tẹ́ ẹ lọ sí London àbí UK tó béèrè pé kí lẹ ní blue pen ẹlẹ́ẹ̀ní kọ́kọ́ àṣírí ẹ ti tú. tackle anybody wọ́n lè ní kọ́kọ́ fún wa ní blue pen rárá ẹ dẹ̀ lọ gbé Buhari wá ó lu ọdún mẹ́jọ ìyẹn yá almost 77 trillion abálájọ tí ìdí sọ pé èmi ló kàn ebi ló kàn ẹ jẹ́ kí àwọn senator house assembly gbogbo àwọn wèrè tó wà bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa gba 100,000 wèrè kan sọ pé ai olórí burúkú my wardrobe allowance my drink allowance mo calculate gbogbo ẹ wá lè fún àwọn òṣìṣẹ́ ní minimum wage of 300,000 pẹ̀lú pé nǹkan ṣe wọ́n Tinubu failure ní sà. I was so disappointed that I voted for you. ẹ lọ gbé Tinubu wá bà Nàìjíríà jẹ́ àwọn lérò pé bóyá ẹ̀yin lẹ lè túnṣe àṣẹ nǹkan yìí máa dákun ni oúnjẹ òṣèrà gàrí òṣèrà everything wọ́n ní gbogbo ọjọ́ ẹ wá ṣe gbogbo ẹ̀ ní times4 gàrí kí ọ̀dà 800 Tinubu you are a failure ìyàwó Tinubu you are a failure Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu failure Buhari failure àtẹ̀yìn gọ́gọ́ ìyàwó ẹ̀ tó sọ wọn pé ẹ nídìí owó Madam Tinubu you are a failure. mo wá jẹ tí ò lè ra ike gàrí ọ̀dà méjì mi ò lè ra ike ọ̀dà gàrí méjì nítorí wọ́n yẹ olórí burúkú tẹ lò wọ́n yẹ tẹ lò a lè ra ike ọ̀dà gàrí méjì mọ́ àwa ra ìdajì ike ọ̀dà nítorí failure tẹ̀yìn jẹ́ fún wa tackle anybody Tinubu is a failure. ẹ wá kó àwọn olè. ẹ̀yin olólùfẹ́ mi fídíò náà ni ẹ ṣe wò tán yẹn o ẹ̀yin olóró ẹ ṣọ́ra ṣe o ẹ̀yin tọ́ọ̀gì ẹ̀yin olóṣèlú tí wọ́n fẹ́ rán síta láti wá bà nǹkan jẹ́ ẹ ṣọ́ra ṣe o ẹ ṣọ́ra ṣe dáadáa ẹ ṣọ́ra ṣe dáadáa ẹ ṣọ́ra ṣe dáadáa mo bẹ̀ yín ni pé ọjọ́ ọ̀la tìyín náà ó ṣe pàtàkì ọjọ́ ọ̀la àwọn ọmọ yín náà ó ṣe pàtàkì ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ gbé ẹrù ìdórí mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin olólùfẹ́ mi bí ẹ ṣe bá wa ń gbé àwọn ètò wa tẹ́ bá wa ń gbé lárugẹ tẹ́ ń ṣí àwọn ètò wa ẹ ṣé mo dúpẹ́ Elédùmarè àjáde ilẹ̀ lérí wa o ọkọ̀ gbogbo wa máa balẹ̀ nílé ayé ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ṣe máa bá mi ṣe yẹn ẹ bá mi ṣe bẹ́ẹ̀ ẹ bá mi share ètò yìí kó go viral thank you very much ó dàbọ̀ bye bye.